ẹ̀yin tèmi báwo ni o ṣe wà o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà o ẹ̀yin lovers, ẹ̀yin fans, ẹ̀yin subscriber, ẹ̀yin followers olólùfẹ́ Koleoso ìjẹ́ ti gbọ́ ẹ sọ pé kí ni o Koleoso part 13 season 3 bọ̀dá ìtẹ̀lẹ̀ wọ́n ti fún ẹ ní déètì ọjọ́ tí wọ́n máa release Koleoso part 13 season 3 on the 26th of June 2026 ṣé mo pè ní Friday tó ń bọ̀ ìyẹn ní next week Friday ìgbà náà la máa fa balẹ̀ la máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ tẹ́ bá wọ́n ti last video tá a ṣe prediction àmọ́ bèèrè lọ́wọ́ wa pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ìjẹ́ Oṣówándé máa kú àbó máa yè ṣé mo pé ẹni tó sọ nǹkan lù kò ṣèyàn lásán àjọ̀nú ni àdá tí Koleoso fi ṣáàbí charge ọmọ principal àfàìmọ̀ kọ́mọ yẹn má bá bẹ́ẹ̀ lọ o tó bá dé bá bẹ́ẹ̀ lọ ìjà yẹn máa ní agbára eléyìí ò ń ṣe ìjà èèyàn kan pẹ̀lú family Koleoso tẹ́ bá rántí pé principal ó wà nínú àwọn ẹgbẹ́ òkùnkùn kan àwọn ẹgbẹ́ tí ò ń ṣe ẹgbẹ́ lásán àwọn ẹgbẹ́ alágbára wọ́n máa fèsì family Koleoso àwọn family Koleoso wọ́n máa ń ja ìjà borí nítorí pé wọ́n dira wọn mú ní ìṣọ̀kan they fight in unity nísìn tí Oṣówándé tó ti fi ara gba ọ̀tá báwo ló ṣe fẹ́ jàjà yẹn ìdílé Koleoso pé mọ́ tó bá fẹ́ ja ìjà ìjẹ́ Oṣówándé máa bá bẹ̀ kú ṣó máa yè àbí kò níyè ọ̀rẹ́ ẹ fún tí ó wà nínú ìdè kí ló fẹ́ padà ṣẹlẹ̀ sí jọ máa jára ayé àbó máa jára ọ̀run gbogbo eléyìí ni a máa mọ̀ ní ọjọ́ Friday next week Friday tó ń bọ̀ on the 26th of June ẹ̀yin èèyàn mi inú mi ń dùn gidi gan ẹ̀yin lovers of Koleoso kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ ní part 13 tó ń bọ̀ yìí ẹ̀yin lovers of Koleoso ẹ̀yin followers of Koleoso ẹ̀yin subscribers of Koleoso ẹ̀yin tó jẹ́ pé a jọ gbé Koleoso wù a nífẹ̀ẹ́ Koleoso tó jẹ́ pé mi ò lè wait wípé kí Friday kó ti dé lọ́la ni mi ò lè wait I cannot wait bí ẹni pé kí bọ̀dá ìtẹ̀lẹ̀ cut release movie yẹn lónìí káwọn tó fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Oṣówándé ìdílé Koleoso ti dàrú báyìí wọ́n máa ń jà ní ṣọ̀kan ni téèyàn kan bá kú ṣé wọ́n sì máa ní agbára yẹn láti máa ja ìjà tó máa borí bọ̀ kí ló dé báwo ni Oṣówándé ṣe fi ara gba ọfà tó bẹ̀ yẹn ṣé wọ́n ti pé times 2 ni wọ́n máa ń pè times 2 Koleoso ìyẹn ni pé agbára tó wà nínú ẹ̀ gan double ti Koleoso ni kí ló wá dé tó fara gba ọfà tó yẹn tó fi pe bàbá ẹ̀ pé bàbá mi ò agbára mi ò ká mọ́ o bàbá mi agbára mi ò ká mọ́ o bàbá gan ti gbàgbé ọfà tó fẹ́ ìgbà tó ní kí bàbá pé kó máa sọ incantation bàbá gan orí àwọn ti gbẹ kò sí kankan lórí àwọn ọmọ Koleoso gan ṣe rántí pé last season Koleoso gan ké pé ọmọ mi ò wọn ò mọ tó fẹ́ ṣe ṣé Oṣówándé máa kú àbí kò ní kú ọmọ principal Richard ṣó máa yè àbí kò ní yè irú ìjà wo ló fẹ́ ṣẹlẹ̀ àwọn wo ló fẹ́ gbé wá mò ń gbọ́ pàdé di méjìlá tí náà ó máa join cast and crew ṣé lóòótọ́ ni these are all rumour àmọ́ bí ó máa wà bẹ́ẹ̀ àbí ò ní sí mbẹ̀ mo gbọ́ pé Ibrahim Chatta náà máa later join part of the cast and crew is he going to be part of it ṣó ṣì máa join àbí kò ní join àwọn ojú tuntun wo la fẹ́ rí nínú Koleoso part 3 because principal ń ṣèyàn lásán kò dá wà ó wà nínú ẹgbẹ́ àwọn owó lọ́jọ́ wà nínú ẹgbẹ́ báwo ló ṣe lágbára sí ìdílé Koleoso pé mọ́ o ìjà tó jẹ́ pé àwọn márùn-ún ló máa ń jà tẹ́lẹ̀ bàbá Koleoso fúnra ẹ̀ Oṣóbọ́lá ẹfun àti Oṣówándé ó wá di àwọn mẹ́rin ló máa jà sí nítorí kíni Oṣówándé ti fara gba ọfà ìjẹ́ wọ́n máa borí báyìí àbí nǹkan kan máa ṣẹlẹ̀ ìjà máa pàdánù Oṣówándé bí àbá ní pàdánù ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ a máa mọ̀ ní the 26th of June ìyẹn next week Friday 2026 ẹ má jẹ́ ká gbàgbé tẹ́ ẹ bá ti subscribe sórí Iteledicon ẹ lọ subscribe síbẹ̀ please ẹ lọ subscribe sí Iteledicon on the 26th of June ó máa drop tẹ́ ẹ bá ti subscribe please go and subscribe ibẹ̀ ní Kọ́lẹ́lẹ̀ TV fún movie yẹn tẹ́lẹ̀ TV wò any other person tó bá post ẹ̀ ọ̀tọ̀ ní movie tó wà mí wọ́n kàn gbé poster yẹn sí thumbnail wọn ni please if you are a true lover of Koleoso if you are a true fan of Koleoso if you are a true subscriber of Koleoso tó bá yẹ pé lóòótọ́ olólùfẹ́ Koleoso ni yín ó yẹ kẹ́ ẹ ti subscribe ẹ má jẹ́ ká tún máa rán yín létí yẹn ẹ lọ sórí Iteledicon Studio ẹ lọ subscribe ọjọ́ Friday 26th of June
bọ̀dá Ìtẹ̀lẹ̀ máa drop fún movie yẹn wọn ò sọ time tí wọ́n fẹ́ drop ẹ̀ bóyá 12 ni o bí aago mẹ́ta ni bí aago mẹ́ta yẹn lọ subscribe ẹ dẹ̀ on ní notification bell yín tẹ́ bá ti on ní tó bá ṣe release ẹ̀ tó bá ṣe ń drop ẹ̀ ẹ̀ máa rí ẹ̀yin gan lè máa check ẹ̀ máa fún ní bí i 2 hours after 2 hours ẹ lọ check bí wọ́n ti drop ẹ̀ after 2 hours ẹ lọ check bí wọ́n ti drop ẹ̀ mọ́ tẹ́ bá ti ná notification bell yín tí data yín bá wà on bó bá ṣe ń drop ẹ̀ máa rí pé ó ti drop so mo wájọ máa wò ní tó bá ṣẹlẹ̀ àtúnjọ discuss àmọ́ pé kò lè tán síbẹ̀ there will still be another part 14 part 15 àti sọ pé kọ́ máa ṣe lọ wọ́n dẹ̀ máa ṣe lọ fún wa ni so yes ẹ tún má gbàgbé náà ẹbẹ mi náà ẹ tẹ subscribe button so mo máa fún yín update gbogbo tó bá ti post lórí Instagram gbogbo tó bá ti post lórí Facebook èmi máa sọ fẹ́yìn kẹ́ lè tètè máa mọ̀ kẹ́ jẹ́ one of the first people láti mọ̀ channel yìí anything movie review anything movie update anything movie recap I'm the number one mo máa sọ fún yín bó bá ṣe ń lọ ṣe ti gbọ́ ẹ̀yin fans lovers and olólùfẹ́ Koleoso mo rí yín náà ó dàbọ̀.